Wait, don't go away. I need you. Jẹ́ alábàárìn, jẹ́ olùdámọ̀ràn. Jẹ́ ká jọ rìnrìn àjò ayé yìí jẹ́ olólùfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ dùn síbẹ̀ ó tún korò. Àwọn níta wá àti ìfẹ́ ní ká máa rí. Ọ̀rọ̀ ìfẹ́ dùn ṣùgbọ́n ó tún korò. Àwọn níta wá àti ìfẹ́ ní ká máa rí. Ìwọ lọ́kàn mi yàn láti bá rìnrìn àjò ayé já. Ìwọ lẹni orí dámọ́ mi kádàrá wa bára wọn mu. Bá ṣe ń lọ nínú ayé wa á dùn o. Èbúté ògo la máa gúnlẹ̀ sí. A máa lọ, a máa lọ́lá. Ọ̀rẹ́ mi, olólùfẹ́, ojú kan ṣàlàdà ni. Olólùwà kò sóhun tí ó yà wá. O ti fẹ́ dúró nìyẹn. Má stop mbẹ́. Máa kọ orin yẹn lọ, continue orin yẹn. Torí pé anytime tó bá ti ń kọ orin yẹn fún mi, orí mi máa ń wù. Bí a pọ̀ mo fẹ́ jẹ́ kó kọ́ tọ́. Mo fẹ́ bá ẹ darúgbó. Really? Mo fẹ́ bá ẹ dalẹ̀. Ìwọ ni mo fẹ́ mọ̀ jù lójoojúmọ́ ayé mi. Are you sure? Yes, of course. Oh my God. Baby, I love you, baby. Sure, baby. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Sori inú mi kò máa ń dùn fún kankan. What's that? Tí n máa rántí pé ìwọ ni Ọlọ́run fi ta mi lọ́rẹ. Tí n bá rántí pé Olúwa ṣe ohun ńlá fún mi. Ìfẹ́ Ọlọ́run fi ẹ̀ ta mi. Inú mi máa ń dùn gan-an. Ayọ̀ mi máa ń dùn. Kí ni mo fẹ́ sọ fún mi? Ìwọ náà wò ó ṣe rí. Ọlọ́kẹ́ ni pé omi wà. Ní ti appearance rẹ̀, ní ti kí a gbé ọ̀rọ̀ kalẹ̀. Oh my God. Ní ti kí a ṣe ìfẹ́. Hey, orí mi ń wú mẹ́rin. Ṣé ní ti kí a so oúnjẹ ni? Àbí ẹ̀rín tó tẹ máa ń rìn sí mi gan? Tí mo fi ní jọ. Sórí Ọlọ́run ti dá ẹgbẹ́ jù. Ṣé ọkàn mi ṣe? Ká ní mo ní àǹfààní láti béèrè lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ mọ ọjọ́ kankan tí Ọlọ́run parí iṣẹ́ rẹ̀. Mi ò mind. Ọjọ́ Sunday ni of course. Ọjọ́ ìsinmi. Yé mo gbé. Wáì tí Ọlọ́run ò dá wa dé mi lọ́nà ọjọ́ Sunday. I'm very sure pé ọjọ́ Saturday mo ju Sunday lọ London. Sunday gbọ́dọ̀ wà lára ọjọ́ tí Ọlọ́run dá mi. Ó gẹ̀ẹ́tì ẹ̀. Sórí èmi náà wá ní orin kan tí èmi náà máa kọ fún mi. Ṣé ọmọ rẹ kọ? Ìfọ̀ náà bẹ̀ pé mo lóhùn dákú. Tí mi bá tiẹ̀ lóhùn, mo ní àwọn ọ̀rẹ́ tó ń kọrin tí wọ́n dẹ̀ lóhùn tí wọ́n máa ń put me through. Ó gẹ̀ẹ́tì ẹ̀. Pàdé mi pẹ́ka nígbà ìyá ń gé pẹ̀lú ìyá Ibrahimo. Pàdé mi. I love the guy. Sórí ìgbà tó kọrin yẹn, mo ní first person tí mo kọ́kọ́ gbé wá orí ẹ̀ ti dàrú Ibrahimo. Orí ẹ̀ ti dàrú. Ó gẹ̀ẹ́tì ẹ̀. Ọmọge baby me how you do. Yeah. Sorry you're fine girl, I'm singing this for you. Má ṣe mí léṣe, tell me how you do. Súnmọ́ mi ọmọge, this one is for you. Oya ṣe bí àyàngẹ́, ibà àyàngẹ́, tètè má lọlẹ̀. I love you my baby. I love you too. That's my dear. Ṣé o tiẹ̀ tún rí nǹkan tí Ọlọ́run ṣe tí inú mi tún fi ń dùn ni pé Ọlọ́run dá ẹ lọ́lá gan. O ní ẹ̀bùn oríṣiríṣi. O ní ẹ̀bùn orin. O ní ẹ̀bùn ká jó, ká twist.
àbí tó bá rìn lọ tó bá catwalk. Ṣé bó ṣe wà yìí ó yẹ kó jẹ́ Miss World. Only everything. You are so complete. Thank you, baby. You have everything. Thank oh my God. You. God, thank you. That reminds me. Hey, to something, yeah. I saw an advert like that. Tó ń sọ̀rọ̀ nípa àwọn tó ń kọrin, àwọn tó ń jó. So I think, I don't know, maybe I can go to law firm to give it a trial or something. Like talent hunt? Yeah. Company wo ni lo organize it? Actually, mo ti get one. I'm still making my findings. So don't worry. It's about to get one. I'll let you know. Then if I did come back home, okay. Do I be very close not to go get a kilo look Femora. I want to Femora, I'm not penny Femo, but I prefer me go on look but me must only went to entertainment to get but where let me go. She get what to put at here about 5, 6, 7 years. We'll get it. The number. Okay. Bẹ́ẹ̀ ni mo kọ́ sí mi kan mo kọ́ sí lẹ́jà mi màá wo lẹ́jà mi màá get number tí n bá ti get number màá pè so màá lè béèrè lọ́wọ́ ẹ pé àwọn entertainment company wo ni wọ́n fẹ́ organize talent hunt. I'm very sure ó máa mọ̀ wọ́n sórí gẹ́gẹ́ bí promise me I'm ready to do anything for you anything that will make you happy. I'm ready to do it for you. Thanks so much. Yes, baby. Akínyẹlé ló tún parẹ́ kàfàgbà sórí ètò lónìí lábẹ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ń yànnàná lórí ètò yìí. Òun ló wá jẹ́ ká gbé ògbóǹtarìgì oníṣẹ́ sinimá wá sórí ètò lónìí. Tó ń kọ̀ ẹ̀ jẹ́ Bọ̀dé Àríbísálà. Àwọn yẹn ní ilé iṣẹ́ tí ń jẹ́ 3F Productions. A máa béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ wọn àwọn náà ó sì máa fún wa lésì nípa tí ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ sinimá. Iṣẹ́ sinimá dùn ni ó kò ní bí gbogbo ọ̀rọ̀ yìí sì ti ń ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀nà fún wa bó ti ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ sinimá. Atọ́kùn ẹ ṣe kan ẹ bèrè pé ṣé ó ń dùn àwọn kò nítòótọ́ àjọ pé àárín dúdú nínú iṣẹ́ wa tá à ń ṣe àmọ́ kíkorò tó wà nínú ẹ̀ ó pọ̀ ju dúdú inú ẹ̀ lọ. Lákòókò náà tí ẹ bá fi ẹni tó ń ṣiṣẹ́ sinimá lórílẹ̀‐èdè wa yìí tí ẹ fi wé àwọn tó ń ṣiṣẹ́ sinimá lókè òkun ẹ rí wípé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ la wà. Nílẹ̀ tiwa gbígbà yìí a máa ṣe wàhálà àárórí àgbé ìtànkalẹ̀ à ṣe gbogbo ẹ̀ tán àmọ́ àwa gbé síta ṣẹ́miyẹ ta jẹ́ nílùú yìí lórílẹ̀‐èdè àwọn United Nations wọ́n ti sọ nínú ìwé ẹ̀rí wọn wípé orílẹ̀‐èdè wa yìí a ti wọ 200 million àmọ́ ó ṣe ni ní kàyéfì pé inú ìlú tá ti tó 200 million tá bá máa ka orí kọ̀ọ̀kan èèyàn máa ṣe sinimá kan orí ẹgbẹ̀rún lọ́nà 10 kòríta ó bà nínú jẹ́ a fi orí ṣe a fi ọrùn ṣe ǹjẹ́ ṣé ará ìlú gan tá à ń ṣe gbogbo ilé ìlú ǹjẹ́ ṣé wọ́n tiẹ̀ mọ àǹfààní wa nílùú àwọn ìjọba orílẹ̀-èdè ṣé wọ́n mọ àǹfààní wa rárá ó wà lára àwọn nǹkan tó fa ìkorò fún wa ní àsìkò tí mọ̀lẹ́bí kan bá jókòó tó ń wo sinimá kan fún odidi wákàtí kan sí bíi méjì kò sí ẹni tó máa jáde lọ sí ìgboro lọ fa ìjọ̀gbọ̀n kò ní sí wípé èèyàn kan ó lọ ń já ilé onílé ó lọ ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù èèyàn kan ń ṣe agbèrò nítorí kò sí ẹnikẹ́ni tó wà lórílẹ̀‐èdè tó máa ń sọ pé òun kì í jà àǹfààní eré tá à ń ṣe gbogbo eré tá à ń ṣe a fi ń pa ọwọ́ ibi mọ́ni a lè ran ìjọba lọ́wọ́ ni nítorí gbogbo ibikíbi tá a bá lọ lókè òkun wọ́n ní pé nǹkan kan pàtó táwọn rí wípé ó jẹ́ ohun gidi lórílẹ̀‐èdè tó ń jáde láti orílẹ̀‐èdè náà ní iṣẹ́ sinimá tá à ń ṣe àmọ́ ẹnu lásán wọ́n fi ń yìn wá tó bá di pé ẹ wá fún wa ní àtìlẹ́yìn kò sí ohun tó jọ. Alàgbà Bọ̀dé Àríbísálà
ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣe sọ sílẹ̀ yìí ó sọ lọ́gbọ́nkọ́ bẹ́ẹ̀ ló sọ ọkọ̀ èmi wá fẹ́ béèrè gbogbo wúlekúle tí ń ṣẹlẹ̀ yìí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń wọlé tálá lè pé gangan ó ń fà á. àwọn èèyàn tá lè tọ́ka sí wọ́n pọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti àwa ara wa tá à ń ṣiṣẹ́ sinimá àìmọye nínú wa tó jẹ́ pé kí a kó tó àkókò yìí wọ́n á kówó lé wọn lọ́wọ́ wọ́n á ní a fẹ́ ṣòwò sinimá a fẹ́ darapọ̀ mọ́ yín kájọ ṣòwò sinimá wọ́n á gbowó olówó sinimá wọn ò ní ṣe wọ́n á wá lọ ṣe iṣẹ́ wọ́n á ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n á wá ní sinimá ni àìmọye wọn àwọn obìnrin tó láwọn ń ṣiṣẹ́ sinimá àmọ́ ohun tẹ̀ ń ta ṣe sinimá àwa náà mọ̀ ọjà yín kò lọ bí òréré gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn èèyàn tó lẹ́bi nínú ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ jaburata àwọn ọmọ orílẹ̀-èdè tó wà lókè òkun wọ́n á ra sinimá ẹyọ kan wọ́n á yípo wọ́n á so ogúndogójì ẹ̀ wá máa dà á lówó yẹpẹrẹ láìpẹ́ láìpẹ́ ebi kẹ̀dẹ̀rẹ̀ ó ń pa ẹni tó rorí tó gbéṣẹ́ kalẹ̀ orí irú àwọn èèyàn tó ṣiṣẹ́ lórí sinimá yẹn oògùn wọn tẹ̀ ń jẹ ó máa bí yín. ńlá làgbàgbọ́dé àríbísálà ǹdẹ́mi wá fẹ́ sọ báyìí pé ẹ̀jẹ̀ àtúnṣe wà àbí kò lè sí àtúnṣe. atọ́kùn ẹ ṣe gan àtúnṣe wà yorùbá ló pọ̀ wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ adòdìdìdì kí ìjọba orílẹ̀-èdè wọ́n ti wà lẹ́yìn a ti ṣiṣẹ́ takuntakun orílẹ̀-èdè yìí a ti gbé orílẹ̀-èdè yìí lárugẹ fún ìdí èyí kí àwọn olóṣèlú àwọn olórí wa wọ́n fi òfin múlẹ̀ àwọn èèyàn tó bá lòdì sí iṣẹ́ sinimá ẹ jẹ́ kí òfin ó bá wí tí a bá ti fi ìyẹn múlẹ̀ àtúwábà àwọn tó kù òkun náà sọ àwọn ará ìlú orílẹ̀-èdè wa yìí kan wà lókè òkun kan ń ṣe irú ẹ̀ náà kí òfin orílẹ̀-èdè òkè òkun náà kó máa mú wọn. èkejì àwọn èèyàn tá a pè lólórí wa nínú iṣẹ́ sinimá tí a ní kán máa ṣe aṣojú wa kí wọ́n máa ṣòótọ́ kò ń ṣe pé a máa jìjọ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ wípé báyìí lẹgbẹ́ ṣe fẹ́ báyìí la ṣe máa lọ síwájú báyìí ló máa gbé wa dókè awádìí wípé wọ́n á dé ibi tí wọ́n ń lọ tán wọ́n wá máa lọ ṣe tinú wọn nítorí ohun tó fẹ́ jẹ kán jáwọ́ rú nǹkan bẹ́ẹ̀ tí a bá ti jáwọ́ ta tọwọ́ ọmọ wa bá ṣọ kò sẹ́ni tí ò ní yó tó ọ̀pọ̀ wa pátá la máa yó. gbogbo àlàyé ni alàgbàbọ̀dé àrígbésálà ti ṣàlàyé fún wa tó bá wá sí ní ọ̀dọ́ rẹ̀ á tún máa rí àdúgbò ìròyìn á tún wá máa yẹ pẹ̀lú náà gbogbo àwọn tí ń ṣẹlẹ̀. ó kọ́kọ́ tó bá ń fọ́nì sí mi nínú ọ̀rọ̀ ẹ̀ òun ni pé ládùúgbò gbogbo iṣẹ́ tẹ máa ń ṣe gbogbo stress tẹ máa ń face during the day tí ẹ bá wà lọ́fíìsì bóyá ẹ rí patient ní àbí bóyá kìíní kan àtẹ̀sáwò ẹ̀ ń ṣe operation ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ báwo ló ṣe rọrùn fún ẹ tí o tún máa ń ráyè fàájì. ókè gbogbo àwọn tí mo bẹ̀ bí mo ṣe gbé fóònù yẹn sétí ẹ tí mi fẹ́ bẹ́ lórí orin tí mò ń gbọ́. ìwọ wá sókè ìwọ ọgbọ́n wá kiri tó ń pè mí ru táìmù ẹ̀yìn. ṣé you get mo mọ̀ pé fàájì ló ṣe and I'm very sure pé ọmọ kan máa wà lọ́dọ̀ ìlànà ẹ̀. irọ́ ni wàláì orí ọ̀fẹ́ ọlọ́run ni ọmọ kan wà lẹ́gbẹ̀ẹ́ mi gbẹ́ wọ́n wò pé kí ni bọ̀bọ́ yẹn ń pè mí lóru báyìí fún nǹkan kan ni kò yẹ ṣùgbọ́n pé ọmọ tó bá ti ń ṣiṣẹ́ ó máa lákòókò ìgbádùn yẹn náà bó bá ṣe ṣe operation ṣe léyìí nǹkan táwa fi ń cool body nìyẹn ọ̀rẹ́. ó tó ń pè bàdàtà kí ló ń pè kí ni reason tó fi pè mí nínú táyà yẹn tó bá yẹ pé mo lọ gbé kọ́ yẹn nǹkan máa bàjẹ́. irọ́ ni ẹlẹ́dàá kí ló ṣẹlẹ̀. ọmọ yẹn lè lọ. dọ́tọ̀ ẹ̀yin lè sọ fún wa pé HIV ń pọ̀ ń gbòòrò ẹ̀yin náà la tún bá di kátikàti. lísì dàbí ẹni kọlu rọ́bà dáàbòbò kó lọ́ọ́ ṣàánú gbogbo wa ní. kò sí wàhálà Ọlọ́run kò ṣàánú gbogbo wa. sọ fún mi kí ló wá pè é fúnra mi. ó ní reason tí mo fi pè ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ ẹ̀ àmọ́ gbà tí mo rí pé òun ṣe fàájì lọ́wọ́ mi ò fẹ́ fi títẹ̀ mi kí n fi disturb títẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó àfẹ́sọ́nà mi ó fi ọ̀rọ̀ kan lọ mí
tí mo dẹ̀ ti assure ẹ pé kò sí problem pé máa fún ní support. So ó wá ṣáà sọ fún mi lẹ́njọ́ mẹ́ta yìí pé òun rí advert kan lórí talent hunt or something. Èyí pé kẹ́ wá show talent yín tó bá mọ nǹkan àbí tó bá mọ jóńjó àbí anything tó bá mọ̀ ń ṣe. Ó ṣáà sọ fún mi, mo wá wí pé well tó bá yẹ pé nǹkan tó máa mú inú ẹ̀ dùn nìyẹn, mo ready láti fún ẹ ní support. O get ẹ. Àmọ́ ngbà tí mo wá jókòó tí mo ronú dáadáa, èmi ò mọ anything pertaining to entertainment. So ìgbà tí mo tún wá jókòó mo tún wá rò pé wọ́n máa ń ròyìn wọn entertainer o pé jẹ́ kò ń ṣe pé mo fẹ́ lọ ti ọwọ́ ara mi bọ̀ ṣọ̀lọ̀ báyìí. So torí ẹ̀ mo ṣe sọ pé kí n fi lọ ẹ́ bóyá kó advice mi lórí ẹ̀ pé ṣé kí n fún ní full support àbí báwo. ọ̀rẹ́ ibi tó sọ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ. Òbí anything pertaining to entertainment kò sọ̀rọ̀ ń bẹ̀. Má fún lẹ́ni support. Jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tó ń kọrin àtàwọn tó ń jó. Kò sí ìṣọmọ gidi nínú wọn. Sọ fún mi bẹ́ẹ̀ ìgboro làwọn bá 24/7 bọ̀bọ̀ yìí kí n wà lágbo kí wọ́n rọ́mọ ẹ̀lẹ́ kan náà kan kó máa jù kọ́ táwọn yìí kó máa ju bí wèrè. Mi nígbà dàtà yẹn máa gbà á máa dẹ̀ mí ṣe gbogbo nǹkan tó ń jù yẹn mo tu látòkè dé sàlẹ̀. Ọ̀rẹ́ Ọlọ́run bí bá ti wá jẹ́ so fún àfẹ́sọ́nà ẹ̀ wàá pé jókòó wàá ní kò tọ́nà bẹ́ẹ̀ má support ẹ̀ rárá. Otherwise tó bá ń gbọ́ àlọ́ lámilámi là ń rí ẹnìkan kì í ṣe kí ni ìrábọ̀ ẹ̀ o tó bá ti lọ ìyàwó lọ gbà bẹ́ẹ̀. Bọ́lájí lórúkọ mi, àwọn èèyàn máa ń pè mí BJ. Ẹ jọ̀ọ́ ṣé ẹ má bínú ṣé Mr. Fẹ́mi ni bá sọ̀rọ̀? As in, a máa ń pè ní Fẹ́mọ́ra, Fẹ́mọ́. Yes, BJ ló ń sọ̀rọ̀. Ẹ rántí? As in, òkè jẹ́ kí n ṣàlàyé fún yín. BJ ọ̀rẹ́ TJ kan báyìí tó ń lo Escalade nígbà kan. Yes now tí tẹ́lẹ̀kọ́ta bá pàdé ní joint tí ó gbé yíwá sọ orúkọ àpapọ̀ àtijọ́ra bákan. Yeah, longest time now. Mo travel sí ara mi. Báwo ni gbogbo ẹ̀? Báwo ni gbogbo entertainment? Ṣé gbogbo ẹ̀ lọ? Ṣé kò sí wàhálà kankan? Wọ́n ti sí ẹ lọ. Fẹ́múra kò sí wàhálà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan kan tí mo fẹ́ discuss tí mo fẹ́ jẹ́ ká jọ sọ. Bí àkọlé. Mo ní lady kan, ó gẹ́tẹ̀. Lady yẹn ó special sí mi gan. Ṣé you get and ó gẹ́tẹ̀ ó máa ń jó, ó máa ń kọrin, ó máa ń ṣe a lot of things. Ó ní talent kan. Ó gẹ́tẹ̀ ìgbà tó wá bá mi sọ̀rọ̀ talent hunt kan, ipò òun rí advert òun ṣe gbogbo ẹ̀ ó ti gbàgbé àwọn company tí wọ́n fẹ́ ṣe wọ́n tán organize kìíní yẹn. So mo kàn rántí pé mo nífẹ̀ẹ́ mi kan tó wà ní entertainment. Ipe bóyá tí n bá get number tí n bá pè á lè put me through. Yes, ó ní presently wọ́n ti ń show advert lọ́wọ́lọ́wọ́ báyìí pé anybody náà irọ́ ni. Ṣé pé company tí ó wà entertainment company tó wà ọ̀hún ló fẹ́ organize kìíní yẹn. Ẹ ṣe Ọlọ́run abẹ́rẹ́ Ọlọ́run bí. Now ilé mo wà nìyẹn. Kò sí problem. That means tó bá ti rí bẹ́ẹ̀ o máa send address yẹn sórí phone mi. O máa send ẹ̀ sórí phone mi. Màá lè sọ pé bóyá kó wá rí ẹ. Àbí ní ọjọ́ audition gan. Bó yẹ kẹ́ rí rà before audition now.
anytime ló lè wá. My helper, oh, my helper, my helper, oh, my helper. There's something that makes me come into your presence, my helper. Hey, no. Ṣé wọ́n sọ wáyé pé church nìyí? No, ẹnu náà ṣe mistake. Ó máa fi omi ẹ̀ ní máa yẹ bá. Ó dé ẹ̀ nídìí ariwo ẹ̀ lè ẹ̀fù ẹ̀ bí ìlú ká lọ. Iye máa yẹ bá kára lè ẹ̀fù ẹ̀ ní. Ṣé òròyà kwaya? She's whining like a Indiana. I come the drums like a Indiana. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. She's whining like a Indiana. I come the drums like a Indiana. Hey. You never seen her before, I guess. You never seen the way that she wanna guess. You never seen her dip it down low, singing about it like it turns a boot and suck her dress. I know you wanna know how she goes down low when the rhythm take control. I know you wanna know what she got me trapped in a limbo. That's what the scene go. I wanna control it, Joe. I'm about me, Joe. I'm about all the chaleto. I just want to know. I wanna control it, Joe. I'm about me, Joe. I'm about all the chaleto. I just want to know. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. She's whining like a Indiana. I come the drums like a Indiana. I'ma show lele, I want to lele. I'ma get see lele, tell me call lele. I'ma show lele, I want to lele. I'ma get see lele, tell me call lele. I know you hard, but I'm a bad man too. Anywhere you go, I'ma go there too. No matter what you do, I'ma do it too. Anything I buy, I go buy for two. Cause I want you, when I want to. Make it spin like the ones and twos. The best like Tiwa and I put it like I come the drums like I be Indiana. I wanna control it, Joe. I'm about me, Joe. I'm about all the chaleto. I just want to know. I wanna control it, Joe. I'm about me, Joe. I'm about all the chaleto. I just want to know. Hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. Show it, hold it, show it, hold it, show it, hold it. You come the bum like say it. BJ, ó ń sùn ni. Ìyá sọ mi kó rẹ̀ mi jẹ́ bàbá. Kó má lè béèrè nǹkan tí mo bá bọ̀ níbi tí mo lọ. Má bínú. Torí kó rẹ̀ mi ni. O ò fi mí sọ́kàn ni, o ò fi mí sọ́kàn ni. Mo fi ẹ́ sọ́kàn náà, bá mi ṣe ní fi ẹ́ sọ́kàn. Ok, má bínú. Báwo wà ní ibi tí o lọ ń sìn? Òun yẹn, òun náà. Wọ́n mú fún next time. Mi ò rí èrò bẹ́ẹ̀ yẹn rí láyé mi. Àfi bí omi. Irọ́ ni. Àti pọ̀ jù. Ṣé pé àwọn èèyàn gbọ́ nípa kíní ẹ̀ gan? Àwọn tó ń jó.
àwọn míì orin ló ń kọ in fact àti pọ̀ jù. Kí wàá ní ìwọ wá ṣe lọ ṣé o kọrin ni àbí. Ojú ni of course. Ojú mi. Yes sir. Mo trust ẹ náà mo trust ẹ. Mo mọ̀ pé wípé wàá dábìrì abẹ́rẹ́ fún mi. Ṣé ìgbà tí ó wá ń jó yẹn kí ni reaction wọn lọ. kí ló ń sọ everybody kàn wò ní pé àtàlùkò tó yìí ó mọ gba àwọn steppings oríṣiríṣi yẹn ṣé ká twist ni àbí yìí ibo ni kí ti bẹ̀rẹ̀ sí mú fún ẹ náà bí mo ṣe mú lọ sókè fún un bẹ́ẹ̀ ni mo mú wálẹ̀ fún un kò yẹ. Ọ̀gá in fact orí àwọn bíbú yẹn bá ti yí lọ yẹn gan fún mọ́ nǹkan tó lè ṣe. But the screening went on and on and on bá ṣe pọ̀ tó yẹn kò ní believe pé mẹ́wàá péré. Just 10 of us, by thank God, that orí mi máa ṣe o. Pé mo wà lára wọn, just 10 of us. Ìyá Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe actually kò sí nǹkan tí n bá ń dáwọ́lé tí ó kì í yọrí sí rere. Mo sọ wípé mo kú ọ̀bọ yẹn náà. Mo dẹ̀ ti explain everything fún mo get it. So nǹkan kékeré ni gbogbo yẹn, nǹkan kékeré gbogbo yẹn. So ìgbà tó wá sọ pé èèyàn mẹ́wàá ni wọ́n mú. Ipò ọ̀nà dẹ̀ wà lára wọn, so ẹ̀yin mẹ́wàá yẹn lè máa lọ sí tọ́ yẹn àbí. Mi ò rò bẹ́ẹ̀ o, but nǹkan tí mo rí níbẹ̀ ni pé after the whole thing, the oga now called me. So ó ń gbé àwọn kankan sí mi létí pé just 3 of us lọ máa mú. Even kó jẹ́ ẹnìkan ni wọ́n fẹ́ mú. Mo gbé ọkàn yẹn àbí mẹ́ta yẹn, ó máa jẹ́ kan lára yẹn. Are you serious? Yes now. Mo sọ pé bọ̀bọ̀ yìí mi àti ẹ̀ àti mọ̀ra ti pẹ́ o gẹ̀tẹ̀. Ìgbà tí mo pè lọ́jọ́ ẹ̀gbọ́n inú ẹ̀ dùn pé mo pò ń o gẹ̀tẹ̀. Mo dẹ̀ bá sọ̀rọ̀ mo bá sọ oríṣiríṣi ọ̀rọ̀ something. But kò sí problem ṣá. O gẹ̀tẹ̀ wọ́n sọ jẹ́ pé ẹ̀yin mẹ́ta yẹn ni ìgbà wà lára wọn. Ẹni ó sọ fún mi pé kí n padà wá lọ́ṣà pé kí n wá rí òun. Ó ní kó padà wá. Ó ní kó padà wá. Ó ti tán nìyẹn, ó ti parí iṣẹ́ nìyẹn. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Tó fi lè sọ pé kó padà wá yẹn dábìsì wọn ti mú ẹ. So kí n lọ rí báyà bí. Lọ rí so nǹkan tó bá ti sọ pé kẹ́ ṣe kò ṣáà try láti ṣe gẹ́gẹ́. Orí ti bá mi ṣe Jason is a turning no more pony. Hello. Ereto. Yo. Ya Kẹ́hìndé làwọn àyètò ìsà mo ti win the contract. Olódùmarè. Okay mo. Hello sir. àwọn ti sáyìn ẹ sà jọ di títò tèmi sà quotation tèmi mo fẹ́ sọ price yìí mo gbé wá 4.5 million naira èyí sà bẹ́ẹ̀ ni èmi ok àwọn ti bọ́wọ́ lù ú Olódùmarè ok sà èmi èyí sà sà wẹ́dà àwọn ìwọ́n ṣẹlẹ̀ ìwọ títò hàn mí èlú àwọn yòóbù wọ́lùwé mi tó sign ní agreement tèmi quotation mi ń bẹ̀ sà gíyàn mi straight àwọn méjì ó tán àbí àwọn tó pé mẹ́ta méjì yìí ó tán sà sà ìlú ìfẹ́ gbà ní wọ́n mi sà gbàgbé ẹ̀ máa mú 1 million naira kó wọ́n sà máa bọ́ọ̀lù máa mú chẹ́ẹ̀kì mi bọ́ ní máa sign ní ẹ̀kọ́ ẹ̀dá alágbà tí wọ́n ní báǹkì straight forward. Thank you, sir. Olódùmarè, oh no. À ń gbé. Fẹ́mi Fádèyí, Ọlọ́run ti mú ẹbí yóò. Ó pẹ́ ti ṣóòkù mi. Jídé kò sọ̀kọ́. Ọ̀gá Bello, Ọdúnládé Adékọ́lá Ibùgá. Nǹkan máa tún yáyọ̀ mi náà á fi hàn gan. Táyà Adélẹ́yẹ, fẹ́ka ṣe bí. Wo ti tẹ́ bí. Ọwọ́ mi ti bèkú dà. Màá kọ́kọ́ la pe Wàsíù Àyìndé ni mo fẹ́ ṣe ọdún owó ní street. Ló wá set instrument mi sí street ibẹ̀ ló set instrument ibẹ̀ ló wá ká pè mí dem náà ni máa ka yẹn bọ̀ láti ẹ̀gẹ́ náà ló ẹ̀ máa kínú wọ́ Kẹ́hìndé làwọ̀ Dr. Magbọ́ làwọn ọmọ máa ní fowó ṣe abẹ́ orí kó ṣe mo ṣe àkájọ ẹ̀gẹ́ náà ló ẹ̀kí Dr. Magbọ́ làwọn ọmọ máa ní fowó ṣe àwọn ká ṣó bá a bí ṣe rí ojúwó iná mi ní 1,000 ìdẹ̀wà sí mi ó bá yẹn máa fi dó yá. Bàṣọ ìdè oyà ti tó gẹ́ kẹ́kẹ́ tó parí níwọ̀n ẹ̀bẹ̀. Pàṣọ wọn ìlú kakẹ́rù ẹ̀ wá ìlú ìfẹ́ gbà èsì wọn jẹ́ kakẹ́rù ẹ̀ wá. Màá lé Bàṣọ ìdè kúrò stage màá yá kúrò stage gbé máìkì kò Pàṣọ kí Pàṣọ tó ka play Pàṣọ náà wá gba máìkì tẹ̀ nígbà bá pè wọn náà ká fi ẹ̀gí náà dùn ńlá ní báyìí ńlá ìyẹn gan mo fẹ́ ká gbọ́
Ejira wọn là ń kí á. Ẹ̀gí lọ́rùn tó èèyàn bàbá Títílayọ̀. Báwo ni gbogbo ilé? Fine. Adẹ̀dúpẹ́ ọjọ́. Mo kàn fẹ́ béèrè chance mi of making it to the country. Level tó wà yìí, ọwọ́ ẹ̀ ló kù sí. Lọ́nà wo? Mo máa ń gbọ́ tí Yorùbá bá sọ pé ẹni tó bá mọ wé òun ló mọ̀ wé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ ní ìjọsìn. Ẹ̀yin mẹ́wẹ̀ẹ̀wá tá a mú yẹn kọ́là ń kó travel mẹ́ta péré. Tó dẹ̀ rí àwọn mẹ́ta tí wọ́n máa mèkẹ́ á jẹ́ àwọn tó rẹ́dì láti ṣiṣẹ́ takuntakun kán bá lè jèrè rẹpẹtẹ o. Kéde wa máa wò ó, mo ń gbìyànjú gan-an, rehearsals lóríṣiríṣi, so mi kò fẹ́ kí opportunity yìí kó pass mi báyìí. Òun rehearse. Báwo ni wọ́n ṣe mọ̀ pé àwọn tó kù náà rehearse? Àwọn náà ń ṣiṣẹ́ takuntakun ibi tán wà, àwọn olùṣẹ́ tà ń sọkọ́ nìyẹn. Gbogbo àwọn tó rí tán wà ní tọ́pù lónìí, àwọn bíi káfí. Ṣé o mọ̀ nǹkan tó ju wọ́n rí kọ́ tó débi kan dé wọn? Ṣùgbọ́n kò tọrọ, o ti ná ijó, wà kò ná ara. Kí n ná ara. Kí n ná ara. Ṣé ẹ mọ̀ bẹ́ ṣe jẹ́ sọ́kọ mi? Bẹ́ẹ̀bẹ̀, ṣé wọ́n sọ pé mi àtọkọ ẹjọ́ ọmọ bàbá kan náà àbọ̀ ọmọ ìyá kan náà? Ó ti kọjú sí ẹni ìsìn, kò mọ̀ bó ṣe fẹ́ ká. Tó bá ti kọ̀yìn sí ẹ, kò tún ta. Tó bá pọ̀ nìkan, kò tún rà rẹ̀. Aládẹ́mú ti bímọ tiẹ̀ tán, àìmọ̀jú kò sọ̀rọ̀ ẹ̀. Mo òfin ẹ̀ mọ̀ tó mọ orin ẹ̀ yìí o, ẹ̀ẹ́dún náà yà yóò sàn o. Because tó bá ti kú èèmọ̀dún yẹ owó yóò bá níṣàn ọmọ pínkún ẹ̀ o, ẹ̀ẹ́dìlé rí ogún tèmi pín. Bẹ́ẹ̀ ni déédéé ọmọ ìjogún èmi máa jẹ 1 billion. Yes, tí ó yẹ mẹ́ẹ̀ iṣẹ́ àwọn ọmọ ìyókù wa kò mí èyí. Ọmọ confam ni mẹ́ẹ̀ mú kú mu. Àrísó distributor ni mèrè. Àrísó distributor. Mo gbóná bí ajere. God bless you. Mo ti rí ẹ fi àwọn ohun ẹ̀jọ́ kọ́kọ́ bá mi dìde náà ti fẹ́ bá mi dìde kọ́kọ́ wo mo mi jẹ náà. Mo lọ́dọ̀ tó ń nà ránì. Olódùmarè jókòó wọ́wọ́ ti páàsì. Mo mọ̀ ọ́ ó yà wọ jókòó wáyé wọ́n láti dìde nírú ẹ. Tó ń nà ránì. Olódùmarè ọba ìyanu jókòó ẹ. Sórí ìwọ mi lè gbé ẹ lọ́dọ̀ òyìnbó. Lóde. Pé tó bí ẹ̀ lọ́wọ́ mi. Wẹ́dà ká kà nọ́fẹ̀lì, wẹ́dà ká gbọ́ níwùsì yẹn, àwọn òyìnbó. Dáná bá ti rí ilẹ̀ pa ṣàǹfẹ́ dákú, ṣàǹfẹ́ kú. Mi lè fẹ́ dẹ́nì kankan mú dọ́là, dọ́ka mú kó mi ní ọmọ ọbẹ̀ jẹ́, mi náà mi fẹ́. Mi lè ṣe bẹ́ẹ̀ ni. Mi trọ́ọ̀sì omi yẹn, mi lè fẹ́ do lọ́ọ̀lù òyìnbó. Because mo ti kọ́ gba visa ẹ̀ mo ti sì sí ẹ̀. Mi lè mú kọ́ sórí wọ òyìnbó wo dìsẹ́bù òyìnbó. Bóyá máa gbà fi sàkó ẹ wá la sinmi nílùú òyìnbó. Dé bá a ná bíi 3 or 4 million lé wọn ìwé ẹ̀ pa máa. Ọ̀rẹ́ mi, ibo gan lẹ bá ọ̀rọ̀ iṣẹ́ yẹn dé ni? Ọ̀gá yẹn máa pè mí, ó ní pé àwa mẹ́ta ni wọ́n fẹ́ mú. Gbà tó dẹ̀ pè mí níṣẹ́ ló tẹ̀ kàn ń sọ àwọn jargons ọ̀rọ̀ òṣì kan. Wọ́n sọ fún mi pé ẹni tó mọ wé ló mọ̀wé. I don't get it. Òye mi o. Ọ̀rẹ́ mi, tẹ́lẹ̀ ṣé wo mọ̀ pé ẹni tó mọ̀wé ló mọ̀wé ni? Ẹni tó bá máa jẹ inú àpáta bẹ́ẹ̀ kò máa níwèé inú àké. Lóòótọ́. Ṣórí, ká ní èmi ni wọ́n lọ mú náà. Mo ti plan bí mo ṣe máa penetrate gbogbo àwọn tó wà lórí ìjókòó yẹn. Ṣé bọ́gà ló tiẹ̀ tó sì wọ̀? Àtọmọṣẹ́ o àti ọ̀gá gbogbo wọn pátá jíjẹ ni. But nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé this very guy ọ̀rẹ́ Bọ́lájí ni now. And so what? Dúró ṣé o mọ iye country tí wọ́n fẹ́ gbé ẹ lọ lórí ọ̀rọ̀ iṣẹ́ ṣá? Àti pé ṣé o tiẹ̀ mọ iye tó involve nínú owó ẹ̀? Ń sọ bẹ́ẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ ìfẹ́. Dúró tí Bọ́lájí bá ti wá jí láàárọ̀ ọjọ́ kan tó sọ fún ẹ pé òun ò ṣe mọ́. Ṣé o fẹ́ para ẹni? Àwa lùzọ̀ ọ̀nà méjì. Mo má jẹ́ ntàn ẹ́. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀? Owó rèé, ìfẹ́ rèé ni. Ètò bá wù ẹ́ báyìí ló máa mú. But ní sùúrù, ṣé nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé tó bá jẹ́ pé wọ́n ni kò máa ṣe? Wo tó bá jẹ́ pé mi mo máa ṣe. Ṣé mo fẹ́ sọ fẹ́ mi?
ṣe kò wọ́n àbí it's the problem àjọ hello Oblẹ Durango èmi ètò yìí o bàbá Ondo jọ̀wọ́ wo dà ní kó o ti pọkọ mọ́tò ẹ̀. mo fẹ́ ring sport. mi tó ka dín ohun tó bá fẹ́ ka tò títò kò mí o ti ka dín ohun ìyẹn yẹn gẹ́gẹ́ bọ́bọ́ mi gbóná. ring sport wo ní ok kú ìfẹ́ ń tẹ̀ jọ. ṣeré mi mo ṣe wà ní fẹ́ Land Rover. mi ló wọ́n dà ká gbọ́ bí ṣe dín ohun. fẹ́ Land Rover. Land Rover ń tí o ní Land Rover yóò ok wo ní ok ìwọ́n tẹ̀ ìwọ́ fọkàn ara ẹ balẹ̀ tí o máa fi ó ní ogíyàn mi wo fẹ́ mo di àṣekò ẹ neat ẹ̀rọ tẹ kọjá mọ́tò bókù mi mú lè rẹ helicopter kò ẹ. no problem. yóò ìṣòrí àwọn mọ́tò wọ̀nyẹn ìhun ní the Land Rover 2000 and what? ìhun ní the 2011 kí wo ní ó yá kọ bíìlì mi bẹ́ẹ̀ immediately ló wá send ẹ sí mi immediately ló send account number ẹ. máa wá kọ check pé wọ́n la gbà ní bank immediately vet jọ máa di mọ́tò ẹ̀ máa do smart ok so ọmọ kan wọn balẹ̀ ṣe di ẹ bẹ́ẹ̀. now mo fẹ́ wá mọ ẹni yìí ó fẹ́ tẹ̀lé mi lọ bí mo fẹ́ la sùn ní alẹ́ yìí. ẹ jẹ́ kí mi tẹ̀lé yín. Jẹ́ kí mi tẹ̀lé yín. náà wàá máa rọ́ọ̀ṣì náà ṣé ń rí òun kẹ̀ òun máa fi mú oyún jù ẹ oyún mi èyí ẹni ó bá tọ́ mi wo ẹ máa mọ́wọ́ kan bẹ̀ jọ because bí ẹ ṣe mọ́wọ́ kan bẹ̀ etí mú ara mi ṣe one kind mi ti fẹ́ mo fẹ́ dáhùn fùlí dáhùn àmọ́ mo fẹ́ dáhùn ara mi ẹ yẹ bẹ́ẹ̀. ọkọ ẹ di o. àmọ́ ara yín bẹ ṣe fẹ́ sà. ẹ o. bóyá ìfẹ́ ni màá ṣe ra yín. Olódùmarè. wọ èyí ò lọ́ra mi wọ́n wá ṣe owó ni màá ṣe náà kò ẹ́. sísá ìtẹ́fẹ́ tì mí ní fún mi. Oh my God. má fi sún yín. wájọ mójú Olódùmarè Ondo mọ̀ di àgbà kẹ́. bọ́ọ̀ yìí bó dẹ̀ sún yín. Sorry, mi bá àwọn èèyàn tó ń gbé tó ń gbóná ìwé tó ń gbé ṣẹ́jú wé láìtì. olórí burúkú lóore. mo ti mi wí sí ọ mẹ́fẹ̀ẹ́ mú ọ wálẹ̀ kàn ágídí ló lò ọ̀pọ̀ngílá gbé ọ lọ. kọ́ bá tún tẹ̀lé mi next time foolish boy. sórí náà tó ní lọ. ẹ dáríjì. kí dáríjì. ok. owó ti tán àwọn náà èsì wẹ́ẹ́ tó má bàa mi bẹ̀ má bàa èsì wẹ́ẹ́ bọ̀ mí ni mo gbọ́ àwọn yìí bẹ̀ mí èyí ni mo gbẹ́ bẹ̀ so yẹ so dodo ẹ̀dọ̀dẹ́wọ̀n ẹ̀ so ya dìde. ẹ ṣeun ma. wò tún wò wọn àbí. àdá ṣe pèsè wẹ́ẹ́ mi ló máa wo àlàyé bí orúkọ ayé wo bẹ́ẹ̀. jọ má bínú díẹ̀ ẹnìkan máa bá sọ̀rọ̀ lórí fóònù dàmọ̀ kó wà important ṣé àwọn bó ṣe ń lọ náà. Alẹ́ mo ní problem and the problem is really affecting me. kí ló dé ojú ẹ̀ ò máa look cheerful rárá is everything alright. How would I look cheerful? Just tell me. This morning Debo just called me. Tí mo rí call ẹ̀gbọ́n inú mi dùn pé my boyfriend has called. When I picked the call, ọ̀rẹ́ wọ́n ní ni o. Don't even try to call my number again. Wọ́n ò bí ẹ̀dá kó tún pe number. Má pe number mi mọ́. Again? You just said it again. Mélòó ni mo fẹ́ kà? It's a problem. Oh, they need solutions. Ó ti sún mi gbogbo mo tẹ̀ ṣe wáyé. I'm tired. Ó ti sún mi. Use and dump today, use and dump tomorrow. I want to settle down. I just need to settle down. Jọ fọ̀rọ̀ settle down lẹ̀. Ṣé fẹ́ máa fara fi bẹ ọkùnrin ni? Tí ò bá propose nǹkan, fi màtálẹ̀ fún màtáyà sí jàre. When I'm ready to settle down, I'll settle down. What time? Fi ẹ́ lẹ̀. O mọ èjì ẹ̀ ń sìn. Sori, ó tiẹ̀ ti wà lọ́kàn mi tẹ́lẹ̀. Mo fẹ́ sọ fún wọn gan. Kó tiẹ̀ kó retire, kó change. You understand? Kó tiẹ̀ ronú pìwàdà, kó stop gbogbo all this rubbish. We're not more babies. Don't you get it? O máa pẹ̀lẹ́ àǹtí oní adviser. Tí n bá need advice mo mọ ibi tí màá ti lọ wá. Jọ torí Ọlọ́run. Tó bá mọ anywhere tó lè gbé mi lọ as in anywhere ibikíbi, mo need help. I need a solution to my problem. As for me, I want to settle down. I'm no more a baby. Mo dẹ̀ wá mọ̀ bí kan. Mọ̀ bí kan ta lè lọ. Alero, are you joking or you're serious? Bẹ́ẹ̀ certain pa. Oh, serious? Ṣé bẹ́ẹ̀ mi mò ń sọ̀rọ̀? For you? Ó ti overshot jù. Títílayọ̀, mo máa rí ẹ. Ṣé kò dàbí mo yìí wà ní? Báwo dẹ̀ lọ́rọ̀ wá? Ọlọ́run rẹ̀ pé kò wù mí rárá. But mi ò ní choice. Tí Bọ́lájí ni mò ń rò tẹ́lẹ̀, but mo rí sìn pé career mi wà very very important to me. Ó mọ̀ bẹ́ẹ̀. Àsìkò yìí kò ṣe sáyé. Ó ti kì í ní
travel. ohun ìkọ̀kọ̀ tẹ́ ṣe bára yóò rí kedere ní lójú òòṣà òkè a ó gbé sí gbàgede. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ó ló fẹ́ bá mi sọ̀rọ̀ adébí tán okò ọ̀rọ̀ kò yé mi nǹkan tó ló fẹ́ bá mi sọ ni kò sọ kí ló ń ṣẹlẹ̀. ǹjẹ́ tèmi ti bá mi báyìí ibo ni mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí pé even ojú gan tì mí láti bá ẹ sọ ọmọ ẹ pé lọ́jọ́ kìíní àná tí mo wá bẹ ní ọ́fíìsì mo fi ọ̀rọ̀ kan lọ ẹ́ lórí ọ̀rọ̀ ìyàwó àfẹ́sọ́nà mi ìyàwó mi tó sọ pé òun rí kí advert talent hunt kan òun dẹ̀ ní interest àmọ́ bí mo ṣe rí i pé ó ní talent orin ó ní talent ijó ó ní talent ìpín kí n máa present program tó yẹ kó máa ń ṣe nínú ilé tí mo dẹ̀ máa enjoy ẹ̀ ni mo ṣe sọ fún ẹ lọ́jọ́ náà pé mo ní interest láti support ẹ àmọ́ advice tí wọ́n fún mi ó sọ pé ọ̀rẹ́ ìgboro ìwọ wà ìwọ ò fọwọ́ sí pé kó support ẹ torí pé o mọ̀ ọ̀rọ̀ obìnrin ó dẹ̀ mọ̀ gbogbo nǹkan tí wọ́n ń gbé ṣe ní entertainment àmọ́ mi ò gbọ́ sí ẹ lẹ́nu mo continue pẹ̀lú mind mi mo fún ní full support mo pe ọmọ company tí wọ́n fẹ́ ṣe kíní talent hunt yẹn torí pé ó dàbí ẹni pé ìwé nìkan bẹ̀ tí mo sọ fún pé girlfriend mi àbí ìyàwó mi ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ àbí mo lé nǹkan ìpè tí o máa wá bá tó interest ní program tí wọ́n fẹ́ ṣe. ọlọ́run dẹ̀ ṣe ìgbà tó máa débẹ̀ wọ́n appreciate àwọn kan fún support inú wọn dùn sí in fact inú tí ẹ̀ gan ó ń dùn sí mi gan mo dẹ̀ rí pé nǹkan tó múnú ẹ̀ dùn nìyẹn and inú mi dẹ̀ ń dùn láti gbà yẹn àmọ́ ju gbogbo ẹ̀ lọ mo wí pé ẹni tí ó bá ṣe oore fún yàn ó yẹ kí èèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni mo ṣe make up mind mi pé ẹni tí mo pè nígbà yẹn pé tí mo fi sí ìkẹ́ ẹ̀ pé kí ó lè bá mi máa take care gangan pé kí n lọ kí ní ọ́fíìsì o kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe gan-an. Ìgbà tí mo máa dé ọ́fíìsì ẹ̀ SOJ could you believe nǹkan tí mo rí? You can't believe pé ìyàwó àfẹ́sọ́nà mi àti the guy tí mò ń sọ yìí ọmọ méjèèjì nínú ọ́fíìsì bọ̀bọ̀ náà ìṣe ni wọ́n dì mọ́ra wọn tí wọ́n ń kí sí ara wọn tí wọ́n ń tọwọ́ bọ́ra wọn lára. SOJ mi ò believe nǹkan tí mo rí lọ́jọ́ tí mo sọ yìí ìfà tó dàbẹ̀ ní pé kí lẹ́la ló kó gbé mi mi ní. SOJ sọ fún mi ibo ni kí n ti bẹ̀rẹ̀ chapter wo ni kí n ti bẹ̀rẹ̀ àbí ṣé tèmi ò ti bá mi báyìí jáyé mi ò ti bàjẹ́ báyìí àbí relationship tí mo ti ń build for years tó wá dì sí tó wá rí báyìí tí mo dé fi ọwọ́ ara mi ṣe ra mi SOJ But why? But I mean, mo kìlọ̀ fún ẹ tó náà mo kìlọ̀ fún ẹ ní kò má ṣe èyí tó padà ṣe báwo kò tó ṣẹlẹ̀ báyìí dá mi lóhùn. Ó sọ fún mi àmọ́ SOJ èmi náà fẹ́ wà responsible èmi náà fẹ́ dá dúró kí n ní family kí n níyàwó kí n máa fojú rọ̀ ọmọ mi ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe ni mi ò ṣe mọtí
mi ò fa sìgá mi ò ṣe fàájì mi ò ń lọ patí gbogbo bí tẹ máa invite mi lọ́gbọ̀n mi ò ń lọ. ṣé kò dáa ni mo dẹ̀ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ báíbù tó sọ wípé ẹni tó bá ń wáyàwó nǹkan gidi ló ń wá. SOJ ṣé nǹkan tí mo ṣe ò right ni ṣé nǹkan gidi kan ni mo ṣe ni. wo ọ̀rẹ́ ṣoore gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ní ayé yìí èèyàn máa ń fọpọlọ sí ni ọmọ jayéjayé lè ní bó ti yá Susan wà nílé náà mo níyàwó mo bímọ wá nǹkan tó ṣe ń sìn olóòfẹ́ da arin yín rú o support ẹ mo ní kó má support ẹ o gbà tèmi wo nǹkan tó ṣe ń sìn support tó fún sìn o ti da arin yín rú tó bá jẹ́ pé o support ẹ tó tẹ̀lé ọ̀rọ̀ tí èmi Dr. SOJ sọ àbá relationship yín sì máa wà intact kí ló bá fẹ́ ṣe báyìí just tell me. SOJ torí ẹ ni mo ṣe gbẹ pé kó wá sọ́dọ̀ mi torí ẹ ni mo ṣe pé ká pàdé bí in fact mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ àbí relationship téèyàn ti wà látọjọ́ tó ti pẹ́ tó wá jẹ́ pé nǹkan kékeré.